lórí ìsìnfẹ́fẹ́ mi kan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná, ìròyìn àjímúná, àjímúná, ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ mi kan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná o. Ẹ káàárọ̀ o, ìròyìn àjímúná o náà ni agbéka yín mọ́lé láàárọ̀ yìí o, gẹ́gẹ́ bí ìṣe wa, gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé rẹ̀. A kí yín káàbọ̀ sórí ètò ìròyìn àjímúná fún títí òwúrọ̀ yìí, gẹ́gẹ́ bí a ṣe máa ń gbé wá lójoojúmọ́, eléyìí tí ilẹ̀ ń bá ti mọ́ báyìí nítorí pé ẹ̀yin wà ń bẹ̀. Òun náà ni àwa náà la fi máa ń gbé wá torí pé a mọ̀ pé àwọn olùgbọ́ ò gbọ́, bẹ́ẹ̀ sì ni àwa olùkà àwa náà gbúdọ̀ gbé wádé ká sì wá kà á. Ìdí rẹ̀ rẹ̀ o. Kí ló sọ? Ẹ̀yin tí ń kà. Ẹ mọ̀ ká. Mọ̀ ká. Padà kà náà ni owó ẹ̀wúlẹ̀ tí ẹ̀ ní ká tẹ̀lé tí ẹ̀ dìde láàárẹ̀ sọ pé ó kà. Ọkàwé ẹ̀tì ni ẹ̀. Wọ́n bá ká ọ padà kà. Ẹ wo ẹ káàárọ̀. Elizabeth fi red pen yóò fi fàlà sí. Ta ló yẹ kó wà lájùmọ́lá láàárọ̀ yìí? Ó ló mọ̀ kàbí. Sẹ́wọ̀n pé ọ̀tọ̀ ni pé bóyá circumstances ò jẹ́yìn ó wá ti jókòó wá ti wá ní kò tiẹ̀ wù mí kà mọ́. Bẹ́ẹ̀ni ó ti ẹ̀rẹ̀ mí láàárọ̀ yìí. Kò wọ́ ṣe kí ni ó rí ọ bí bó kódà kí gbogbo ẹnu máa dùn yàn èyàn ó gbé náà ni o. Ó mọ fẹnu ẹgbẹ́ kẹka. èyàn mọ fẹ́ gbẹ ẹ̀kẹ́ kan báyìí lẹ́yìn ó mọ ká. Ìròyìn àjímúná òun náà la gbédé láàárọ̀, Ọlọ́run kò pín àwa náà lérè. Agbára Ọlọ́run eré bẹ̀ wíkẹ̀ndì láwa yìí. wọ́n ní máa fi. àwọn kan sùn lé báyìí wọ́n ti sùn wọ́n fara tọ́ wọ́n mọ̀ yí po lórí bẹ́ẹ̀dì. Oyin màjí ilé nu. Wọ́n kàn wojú aago méje ti lù. Ebo ṣẹ̀dé ni. Jẹ́ ń gbá àwọn ọmọ yìí. Kílé tó tún ìmàjí ilé ebo ṣẹ̀dé ni. Aláwọn kan wíkẹ̀ndì. Wọ́n á rántí ọ̀sẹ̀ tó lọ pé ìgbòjì ìjẹjọ báyìí náà. Wíkẹ̀ndì. Èmi náà wíkẹ̀ndì inú ilé mi o. Ọlọ́run gbọ́. Ẹ wo Ọlọ́run kì í alérè. Ẹ wo àwọn kókó inú ìròyìn. Òun náà ni àwa náà mọ̀ mú wá sí etí ìgbọ́ tọ̀dọ̀ tiyín o, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́. Ẹ sì mọ̀ pé tí wọn ò bá kọ́ kò sí nǹkan tí àwa fẹ́ kà. Ikọ̀ òun náà ni ó já sí ká o, bí wọn láì fi kún àti láì yọ kúrò. Nínú ìwé ìròyìn Vanguard náà ni màá ti mú àkọ́kọ́ eléyìí sèmi ó kà láàárọ̀ yìí o, níbi tí àwọn èèyàn á ní gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn adarí, àwọn aṣíwájú ilẹ̀ ìjọ àti àwọn míì náà ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ wípé ẹ wá nǹkan ṣe sí àwọn agbésùnmọ̀mí yìí o. Ó ti fẹ́ máa jọ pé kíni wọ́n ló ti fẹ́ máa jọ pé kíni. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ̀. Nínú ìwé ìròyìn Punch ní kókó àkọ́kọ́ tọ̀dọ̀mí yìí ló ti jáde wá o. Arábìnrin kan rèé tó jẹ́ gbajúgbajà lórí ayélujára, ó lọ fọn ìdí rẹ̀ kí ìdí rẹ̀ kó lè máa yí bíríbírí. Ní kíní ọ̀hún ó bá bẹ́yìn yọ o, ló bá tẹrí gbà sọ. Ìwé ìròyìn Punch ó Punch ẹ̀ jáde. Ọlọ́run ṣàánú wa. Nínú ìwé nítorí ẹ̀yin ọkùnrin náà ni. Nítorí ara rẹ̀. Ìgbà tí bá ń lọ tí ń yí pìkí. Torí ara rẹ̀. Káì. Torí ara rẹ̀ ní fi ń ṣe. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà o, níbi tí ààrẹ Bọ́lá Tinubu tó ti sọ fún àwọn abẹ́rẹ́kẹ́rẹ́ ẹ̀yin ó ròyìn, ẹ̀yin iléeṣẹ́ ó ròyìn, ẹ̀ ṣe máa mú àwọn ìpínlẹ̀ àtijọba àbílẹ̀ yín ẹ bù wọ́n so bẹ́ẹ̀ ṣe ń ṣe fẹ́mi náà, ṣé wọ́n láwọn òrówó ni. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ̀. Gbogbo ìwé ìròyìn ilẹ̀ wa lọ́kàn kó ìròyìn tó kà wọ́n o. Jẹ́ kémi lọ sínú ìwé ìròyìn Punch. Aáwọ̀ bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí wípé
wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí àyè kan àwọn Accord Party wọ́n ní rárá wọn ò gbọ́dọ̀ kọ́ ní ọ̀rọ̀ bá dé bóòlù ìyá mi. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n jẹ́ ti mùsùlùmí náà wọ́n tún ti jáde o tí wọ́n ní ẹ wò àwọn ò mọ̀ ní lè gba fún ìkọlù eléyìí tó ń wáyé ní orílẹ̀-èdè Iran àwọn ò faramọ́ o ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. Káyọ̀dé ẹgbẹ́ tó kún lẹ́yìn ìgbà tó kúrò ní orí ipò ọ̀gá àgbà àwọn ọlọ́pàá Túnjí Dìísù ó mà ti sọ̀rọ̀ ó sọ wípé wọn ò tiẹ̀ lára rẹ̀ rí wípé òun lè di ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n aṣòro ṣe bí ohun tọ́láhùn ò lọ́wọ́ sí adùn ṣe bí ohun tọ́láhùn tó fọwọ́ sí ni ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. tọ́lọ́mbà sì lọ́wọ́ sí báyìí bí idán ni ìyẹn kò ní expect ẹ̀ níbo ọkàn jẹ́ yanu ni. àbí náà ẹgbẹ́ òṣèlú ADC wọ́n mà tún ti sọ̀rọ̀ kí ni ẹ wí wọ́n jẹ́ òdì mímọ̀ wípé ṣe é rí tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi wà nínú òṣì ìdá 63% òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ra bójó tí ń ra mú nínú ìṣẹ́ àtòṣì lórílẹ̀-èdè wa Nàìjíríà ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn náà. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà àwọn ikọ̀ adìhámọ́ra tí wọ́n ń gbé ìbọn jà tí wọ́n ń sọ̀rọ̀ bí agbọ́n tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó ṣu wọ́n ṣe ìkọlù sí bàbá oníṣòwò kan ní ìpínlẹ̀ Kebbi wọ́n sì jí aláboyún gbé lọ o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà o níbi tí ìròyìn eléyìí ti ń sọ pé kọlọ́hún kó mọ̀ láàánú ẹni mọ̀ ní ilé ẹjọ́ òun náà ló ti gbé ìdájọ́ kú fún ẹnìkan tí ó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ fáfitì kan ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní kí wọ́n lọ lè yẹgi fún un látàrí pé kí ni wọ́n lòun náà kópa nínú ìdígunjalè kan eléyìí tí ó wáyé ìwé ìròyìn The Nation òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà nípa ìdájọ́ ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti rán àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n rán wọn lọ sí ọgbà àtúnirọ pẹ̀lú wípé kí wọ́n so wọ́n rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn wọn nítorí pé wọ́n lọ́wọ́ nínú ìṣekópa àwọn ará ìlú ìwé ìròyìn Punch ló jù síta. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí náà ló tún ti jáde o níbi tí ẹnìkan tó ti sọ̀rọ̀ tó ti ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ ń béèrè pé kí ló fi dá wa lójú wípé àjàwé olúborí lọ́dún 2027 ìdánilójú tiwa gangan rèé eléyìí tá a fi wí bẹ́ẹ̀ ìwé ìròyìn The Nation òun náà ló kọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ewé ọ̀mọ́ mọ́ àwọn ará àti olùgbé ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n ké gbàǹjarè wípé ẹ̀yin ará ìpínlẹ̀ Èkó òbítíbitì òjò àrọ̀rọ̀dá ó ń bọ̀ wá o bẹ́ẹ̀ ni ìkún omi ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ ẹ ṣọ́ra o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ká ṣọ́ra fún mi. ẹgbẹ́ òṣèlú SDP náà sì ni ẹgbẹ́ eléyìí tó fẹ́ẹ́ fẹsẹ̀ rinlẹ̀ jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ò sí máa lọ kábọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àwọn alága ìpínlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà àní ẹ̀ sọ̀rọ̀ ọ̀hún o ìwé ìròyìn The Nation òun náà ni ó sì kọ́. ó ṣe o akọ̀ròyìn kan ní ìpínlẹ̀ Bauchi ní àìsàn ibà lásà ló ṣe kú pa ìwé ìròyìn Nigeria Tribune ló tì í jáde. nínú ìwé ìròyìn The Nation nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà wọ́n ní ilé ẹ̀kọ́ Ìgbìnẹ̀dọ̀n Education Center eléyìí tí ó wà níbi tí ìfọ́nrán kan ti gbé jáde pé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n lu ìkan lára wọn nílùú Bàrà eléyìí tó jáde sí ojú òpó ayélujára wọ́n ní wọ́n ti lé àwọn ọmọ ọ̀hún kúrò ní ilé ẹ̀kọ́ náà o ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn tọwọ́mì yìí ló ti jáde wọ̀ òun náà sì ní kókó tó kẹ́yìn lápá ọ̀dọ̀ tèmi níbi gbajúgbajà olùṣọ́ àgùntàn kan lórí ayélujára tí wọ́n pe orúkọ rẹ̀ ní pásítọ̀ Àgbàlá Gabriel ni wọ́n ti fi ẹ̀sùn jìbìtì àti ìfipábánilòpọ̀ wọ́n fi kàn án o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. wọ̀nyí àti àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan òun náà ni àwo mọ̀ mú wá sí etí gbọ́ tọ̀dọ̀ tín o tín kàn ní pé kẹ́yìn ọ́ jókòó kẹ́ẹ̀sì kẹ́ẹ̀mẹ́tílé gọ̀gọ̀ lábà kẹ́ẹ̀sì jájọ gbọ́ àwọn ìròyìn eléyìí tí ó jáde fún tòní nítorí ìpín ọkọ̀ òun náà làwọ̀ sì ṣe kà á ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́
ẹ kú ojúmọmọ ò ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì alàlújá yìí tó bá ń fẹ́ dé ìkànnì síìpù náà lẹ́ ń gbọ́ o 89.1 iṣẹ́ aláwa ìlú òkè o ìpínlẹ̀ ọ̀yọ́ orílẹ̀-èdè nàìjíríà lónìí tí ààwẹ̀ tó di tílẹ̀ bá sú lónìí mélòó láwẹ̀ di abẹ́rẹ́. iye tó di. mélòó ló di. iye tó di náà ni ìbájọ́ tí mo bí ọgbẹ́ mélòó ló di òní iye tó di. iye tó di ní tọ̀dọ̀ mi náà di. táwẹ̀ bá ti wọ̀ yẹn la èyàn máa ń gbàgbé ni táìmù yẹn àwẹ̀ ti wọ̀ mí la ni ó ti wọ̀wọ́ náà la ó rántí mọ́. iye tó di náà ló di. lásìkò ìbí ọmọ kí mo sọ fún ọ lánàá yé pé tí o bá ti dá sí ọ lójúmọ́ já tu dálẹ̀ ká tún ta. irọ́ má jẹ́ ká má dálẹ̀ tún sa o má dálẹ̀ tún sa o. ká tún sa ó ti wá ti bára mu báyìí. mo ní Ibrahim. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé tó bá wọlé tán bí kó máa jáde ni. Maria bá bí kàyà. ó ti wọlé báyìí àfẹ́ kó jáde mọ́ Ọlọ́run gbọ́. ó kú márùn-ún àfẹ́jọ́ lọ mọ́. tètè Friday tí ń bọ̀ báyìí tàbí Thursday. wá bí Ibrahim ní àná pé Ibrahim káàtì ẹ̀ sọ pé gbogbo àwẹ̀ tá à ń gbà látijọ́ yìí àlàlà ńlá ń kọ́ pé Ibrahim ní ṣé aláwọ̀ àmọ́ alágbogbo wà á papọ̀ ni ó làlàwà ò lè papọ̀. àlọ́ papọ̀ mọ́ tàwọn Sokoto làwọn Kano. ó làlà ò lè papọ̀ ó ní gbogbo wa tó àṣàlà ni látijọ́ yìí á ti jí ọmọ ọlọ́mọ ọrùn ti gùn. ẹ wo ẹ káàárọ̀ òjò Ọlọ́run kù fún wa ní ládàá rẹ̀ babalókè ò ní dùn wá ní ládàá eléyìí tó yẹ ká gbà lásìkò àwẹ̀ yìí táwẹ̀ bá wá ti tán ẹ mọ̀jà padà sí gbogbo àwọn nǹkan tí ẹ ti lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ abẹ́rẹ́ sọ gbọ́ gbogbo nǹkan tó ti kólẹ̀ lásìkò àwẹ̀ Ramadan wọ́n tún bẹ̀rẹ̀ gbé táwẹ̀ bá tán. nǹkan kankan lọ́wọ́ tẹ́lẹ̀ ọwọ́ mi rèé funfun lẹ́lẹ́ láì wọ gílọ́ọ̀fù ẹ wo Ọlárẹ̀wájú Alimi ló kọ tèmi o lórúkọ ẹnìkejì mi Tájọ Karòyìn láàárọ̀. bẹ́ẹ̀ náà ló ṣeré o torí pé orúkọ ọmọ báyìí ní ìjánu ọmọ wọn pe ọmọ kan ní sóde ó lọ sóde ó dé wọn pe ọmọ kan ní sóbọ̀ ó lọ ṣáájò ó bọ̀ o wọ́n wá pe ọmọ kan ní sórìn lọ ó bá lọ sóde kò padà wálé lọ́sẹ̀ Ìdùmarè àní jórúkọ àánú a sì ní ràrìn fẹsẹ̀ sí ogun ó délé kò délé ó roko kò dóko ó tó kò roko dóko rókòtò kò ní jẹ́ tiyín bẹ́ẹ̀ ni kò ní jẹ́ tiwa láàárọ̀ yìí ìkànnì ṣíìpù lẹ́ ń gbọ́ lọ́wọ́ o ìkànnì náà ló ń dún sí yín létí ẹ̀yin ẹ̀rọ rọ̀gbọ̀kú síbi tẹ́ rọ̀gbọ̀kú lé lórí bẹ́ẹ̀dì lẹ́wà kò sí láì fi ń bẹ̀ ẹ̀yin ẹ wà níbẹ̀ Ọlọ́run ló jogún ẹ̀ fún yín ìtura náà ni ẹ máa gbádùn kẹ́sì máa gbọ́ ìkànnì ṣíìpù 89.1 FM àwọn kan rọra sùn báyìí wọ́n tún gbé ọwọ́ àwẹ̀ ń bẹ wọn gbọ́wọ́ wọn kálukú gbọ́wọ́ sí ẹ̀gbẹ́ rẹ̀ ni kò sí àyè à ń gbọ́wọ́ báyìí. ṣàyè àsun àgbọ́wọ́ bú kan wọ́n bá gbọ́wọ́ kọ́wọ́ kan kó o ya tètè bomi kó o mú ni. wọ́n lè gbọ́wọ́ lé sẹ́ẹ̀fù tàbí stúdù tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tàbí pílò ẹ rọra gbọ́wọ́ lé pílò yín báyìí kẹ́ ẹ máa gbọ́ ìkànnì alàlújá iṣẹ́ tiwa náà ní ká múròyìn wá fún yín ọ̀gbọ́ mo dìde tí ń dají yìí mo ń tó ọlọ́run gbà wá tó ọlọ́run kún wá lérè ká má dé ìnà pẹ́nu òní náà ní ọjọ́ àbámẹ́ta láṣẹ Ìdùmarè àbá ìṣù ìmọ̀ ta lórí ayé wa kò ní í jọ ò àbá tí alágẹmọ́ bá dá ní òòṣà òkè gbà láṣẹ ọlọ́run aláwùrábí gbogbo ìrawọ́ raṣẹ̀ sí ọba àdániwáyé tá à ń rawọ́ sí Elédùmarè yóò jẹ́ kó lọ sí ilé àṣẹ a sì rí nǹkan tí ọkàn wa ń fẹ́. abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi káwọnú ìròyìn náà ló kù. ẹ wò ẹ já wọnú ẹ lọ́lọ́kan òjọ̀kan ìwé ìròyìn Vanguard náà ni màá ti kọ́kọ́ mú ìròyìn àkọ́kọ́ eléyìí tó jáde sí mi lọ fún tàárọ̀ yìí kí n sì kà á kẹ́yìn ó sì gbọ́ kí ni ìròyìn ọ̀hún kí ló wí o. wọ́n ní àwọn ènìyàn àárín gbùngbùn orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn aṣíwájú ilẹ̀ ìjọ àwọn míì náà ni wọ́n ti kọ̀wé o tí wọ́n sì ti ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà wípé bàbá ẹ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí yìí kó tó di pé yóò di tọ́rọ́ tí ó sì fọ́n kálẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ̀ bá rántí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀ rántí pé lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni ògbóǹtarìgì aṣíwájú ẹ̀sìn Islam kan eléyìí tó fi ìlú Kaduna tó fi ṣe bùjókòó ìyẹn Sheikh Abubakar Gumi eléyìí tí ó sọ tó ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó ẹ̀yin èèyàn ẹ má wulẹ̀ tanra yín o àwọn ìjọba olórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n dá wọn mọ̀ wọ́n mọ ibi tí wọ́n wà wọ́n sì mọ bí wọ́n ti ṣe ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè àwọn wo ni wọ́n mọ̀ àwọn agbésùnmọ̀mí eléyìí tí wọ́n sọra wọn di kànáńjẹ́gbọ́n láwùjọ orílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni Sheikh Gumi òun ló sọ pé àwọn ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n mọ̀ o ó sọ̀rọ̀ yìí lójú òpó móhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò níbẹ̀ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé òun lè sọ yanyayanya síta orílẹ̀‐èdè yìí wípé
àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kódà wọ́n tún mọ orúkọ wọn wọ́n mọ ibi tí wọ́n ń gbé wọ́n mọ̀ pé àwọn rèé àwọn ibi tí wọ́n wà rèé kí aládé tí wọ́n wá fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbó dídí san ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀jọ̀gbọ́n Ọ̀kàbà òun náà ló sọ̀rọ̀ wọn o lẹ́ni tí ó jẹ́ ààrẹ fún àwọn èèyàn ilẹ̀ ìjọ ìyẹn President of the Ijaw National Congress ọ̀jọ̀gbọ́n Benjamin Ọ̀kàbà òun náà ló sọ ó níṣẹ́ rí ọ̀rọ̀ tí Gumi sọ yìí tí èé bá ṣe pórí bẹ́ẹ̀ ó ní ẹ̀sùn tí Gumi fi kan ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sùn tó yẹ kí wọ́n bẹ́ orí èèyàn kúrò lọ́rùn rẹ̀ fẹ́ẹ́ òun náà ni ó ní àmọ́ ńgbà tí Gumi sọ ìjẹ́ rí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jáde kí wọ́n ní òrí bẹ́ẹ̀ nítorí pé àwọn náà ti gba ẹ̀bi wọn lẹ́bi ó nítorí pé gbogbo ọ̀rọ̀ eléyìí tí Gumi sọ yìí ó fẹ́ fi apá ó fẹ́ fi kọ́ra wọn ò nítorí pé tá a bá ní àwò ó lóòótọ́ tí èé bá ṣe bẹ́ẹ̀ ẹ ṣe wá máa sọ pé ẹ ń kojú àwọn agbésùnmọ̀mí látijọ́ yìí tó sì jẹ́ pé àárí àbáyọ kankan lọ́nà bẹ̀ orí lórí ọ̀rọ̀ tí Gumi sọ Gumi náà wá ń jẹ́ odi mímọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin lẹ́ ń gọra yín o ẹ tètè fa àwọn ìjọba orílẹ̀-èdè yìí kẹ́ẹ̀sì bí wọ́n wípé wáì kí la ṣe fún yín gan eléyìí tẹ́ ẹ fi kó wa lé àwọn tí wọ́n máa fi ẹ̀mí wa ta káìtì tẹ́ ẹ fi kó àlé wọn lọ ọ̀rọ̀ yìí òun náà ni Benjamin òun náà ló sọ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ó di ìgbà táwọn aṣíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ tí wọ́n bá gba ẹ̀bi wọn lẹ́bi wípé ẹ wo ẹ yé pa àwọn èèyàn mọ́ lélẹ́yìí òun náà ni ó sì jẹ́ kí gbogbo eléyìí kó jẹ́ rodò kó lọ rèé mú mi ò ní láì jẹ́ bẹ́ẹ̀ ó ní àwọn ò gba nǹkan tí Gumi sọ gbọ́ wípé lóòótọ́ ni o wọ́n mọ̀ wọ́n sì mọ àkàtà wọn kódà wọ́n mọ̀ wọ́n tó kọ ó ní ẹ wá wò láti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n wà nínú ìlà ìlò àìrílégbé àìrọ́sànlé àrí òru òde eléyìí tí ó ń ṣẹlẹ̀ sí wọn yìí wọ́n ní ẹ dákun ẹ tètè bá wa wá nǹkan ṣe sí o kí gbogbo ẹ̀ kó tó hẹ́ jù báyìí lọ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ni ó ti jáde wá aáwọ̀ bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ṣíṣe ìfilọ́lẹ̀ àti kíkọ́ ṣọ́ọ̀bù ìgbàlódé sí agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn Punch ó jábọ̀ rẹ̀ wípé níṣe ni ọ̀rọ̀ ọ̀hún di ẹni orí yọ ó dilé nígbàtí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣọ́ọ̀bù ìgbàlódé kan tí àwọn ẹgbẹ́ àkọọ̀dù tí wọ́n sì tutọ́ sókè tí wọ́n fojú gbà wípé irọ́ o ẹ ò lè kọ́ ṣọ́ọ̀bù náà ìròyìn tó wà lọ́wọ́ ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn jàǹdùkú ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party ni wọ́n ya bo agbègbè tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti fẹ́ kọ́ ṣọ́ọ̀bù ìgbàlódé yìí ní agbègbè kan tí wọ́n pe orúkọ agbègbè ọ̀hún ní ọjà tìmì tó wà ní agbègbè òkè gádà ní ìlú ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun alága ìjọba ìbílẹ̀ àríwá ẹdẹ arákùnrin adéyẹmí òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ni ó fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣọ́ọ̀bù ìgbàlódé ní ọjà tìmì tó wà ní agbègbè tí mo ti kà sókè wọn wípé ṣàdédé ni àwọn rí àwọn jàǹdùkú ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí wọ́n dé fìlà ẹgbẹ́ àkọọ̀dù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju òkúta wọ́n ń ju òkúta wọ́n ń sọ̀kù àṣetánì ọ̀rọ̀ bá di bọ́ọ̀lù yá mi ẹni orí yọ òdìlé wọ́n sáré ẹsẹ̀ wọ́n kàn pàkọ́ oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n sọ pé wọ́n farapa o ó sì ṣàlàyé pé àwọn ń ṣe ìgbésẹ̀ yìí láti kọ́ ṣọ́ọ̀bù ìgbàlódé sí ọjà tìmì ẹdẹ yìí ní agbègbè náà láti jẹ́ kí ibẹ̀ kó dùn ún rí kó sì tún dùn ún wò bẹ́ẹ̀ kí owó kó lè máa wọlé sí àpò ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ náà nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún ṣàlàyé wípé ohun tí àwọn ń ṣe yìí ó sì bá òfin mu nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè náà tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yin afẹ́fẹ́ tajú sókè láti dóòlà àwọn ènìyàn àti láti tú àwọn tí wọ́n péjọ ọ̀hún láti tú wọn ká pẹ̀lú bí wọ́n ṣe ń ju òkú ọ̀hún tó nínú ọ̀rọ̀ tí alága ìjọba ìbílẹ̀ náà tó tẹ̀síwájú láti sọ ó ṣàlàyé pé ohun gbogbo tí àwọn ń ṣe yìí kì í ṣe wípé ó tàpá sí òfin nígbàtí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò máa sọ̀rọ̀ ní tiẹ̀ Abíọ́dún Ọ̀jẹ̀lábí ó jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu torí pé ọ̀rọ̀ náà ó ti dé etí ìgbọ́ àwọn tí àwọn yóò sì fi páńpẹ́ ọba mú gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tó ajere ìwà ìbàjẹ́ náà tó bá ṣí mọ́ lórí tí wọ́n sì jó lamba pa ní iwájú òfin ìwé ìròyìn Punch ló Punch ẹ̀
ẹ lọ mú kẹsì rí ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà ó níbi tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti sọ fún ẹ̀yin oníròyìn tẹ́ ń gbéròyìn tẹ́ ń kàròyìn wọ́n ní ẹ wò ó ẹ má da gbogbo àwọn ìbéèrè eléyìí tẹ́ ẹ má ń dàbò mí yìí ẹ má dàbò èmi nìkan mọ́ o ẹ má dàbò àwọn ìpínlẹ̀ yín àti àwọn ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń pariwo mi lóde ayé. ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ṣe kìlọ̀kìlọ̀ tó sì sọ fún àwọn abẹ́rẹ́kẹ́rẹ́ wípé ìròyìn tẹ́ ẹ máa ń kà èmi náà máa ń gbọ́ o wípé gbogbo àwọn ìbéèrè tẹ́ ẹ máa ń sọ pé ààrẹ ẹ dákun ẹ ṣe kọjú sí àwọn ìpínlẹ̀ yín àti ìjọba ìbílẹ̀ eléyìí tẹ́yìn náà ti jáde kẹ́ ẹ máa da àwọn ìbéèrè kọ̀ọ̀kan tẹ́ ẹ máa ń bi òun pé bó o lọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó o ló ti ṣe rí. ààrẹ ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń gba àlejò àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà yẹn fún àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tó ń jáde Newspaper Proprietors Association of Nigeria NPAN nígbà tó ń gbà wọ́n lálejò nílé ààrẹ eléyìí tó wà nílùú Àbújá níbẹ̀ làárẹ̀ ti sọ̀rọ̀ táàrẹ̀ sì ti jẹ́ odi mímọ̀ wípé sẹ́ẹ̀rí ìṣèjọba eléyìí tó wà lóróyè yìí àkóyawọ́ débi pé kò sí àwọn igun kankan tí àwọn owó tí ò dé lórílẹ̀‐èdè yìí ó ní ṣùgbọ́n bí ẹ ti ṣe ń ṣe ó kù sọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá lè bí wọ́n o ó ní ṣùgbọ́n gbogbo àwọn ìbéèrè eléyìí tẹ́ ẹ mọ́ ń dàbò míì wípé ààrẹ ìyá máa ń jẹ wá orí máa ń ta wá ó ní ẹ̀ ṣe kọjú sí ìjọba àbílẹ̀ yẹn bẹ̀rẹ̀ láti ìjọba àbílẹ̀ wípé ìjọba àbílẹ̀ mi o kí ló dé tí nǹkan fi ń ṣe àwọn èèyàn nítorí pé owó tí mò ń rọgún sí àkàtà àwọn ìjọba àbílẹ̀ lásìkò ya abẹ́rẹ́ kéré ìwọ́dà wọ́n ní owó kékeré mọ̀ kọ́ ààrẹ ló sọ̀rọ̀ yìí ó ní kò sí ìpínlẹ̀ kankan lórílẹ̀‐èdè wa Nàìjíríà lásìkò yìí o àwọn òpè lànà o ṣùgbọ́n lónìí tí ilẹ̀ mọ̀ yìí kò sí ìpínlẹ̀ kankan lórílẹ̀‐èdè yìí tó lè sọ pé òun ń yáwó sanwó àwọn òṣìṣẹ́ nítorí pé ìlànà eléyìí tí àwọn gbé kalẹ̀ ìlànà tí ìpínlẹ̀ tí ó fi fẹ́lá ìjọba ìbílẹ̀ táwọn náà ó fi máa dán tí wọ́n fi máa yan kándúkándú láwùjọ orílẹ̀-èdè yìí òun náà ni ó ní lóòótọ́ a lè sọ pé kò tó o ṣùgbọ́n ẹni tí ó sọ pé wọn ò gbà lórílẹ̀-èdè yìí lásìkò yìí ó ní kò sẹ́ni tó lè bọ́ ọ̀ta níjọba àbílẹ̀ ni o ìjọba ìpínlẹ̀ ni o tó lè wá sọ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n wọn bá ń ta àbáṣà ní òun náà láti máa ná lọ́wọ́ yìí ó ní tá a sì ná lọ́wọ́ yìí ó tó wàá ná débi pé kò yẹ kí orí ó máa ta ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ti ṣe ń pariwo yìí ó ní kó tó dìgbà yìí nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà a ti rí i pé àwọn ìjọba ìpínlẹ̀ ó ṣeé ṣe kí wọ́n lọ́ọ́ mọ́ yáwó kí wọ́n fi ṣe àwọn iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan àti àwọn kí wọ́n fi san owó oṣù ó ní ṣùgbọ́n látìgbà tí ìṣèjọba ààrẹ Tinubu tó ti dóróyè yìí kò sí ń tọ́jọ́ o tá a bá ní ká sọ lóòótọ́ ní abala epo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà ẹ wò à ń rí owó níbẹ̀ tó ti jẹ́ pé owó tá à ń rí àwa náà pálápàpín à ń ṣe níṣe pé ó yá ìwọ gbà ẹ máa fi tún àwọn ibi tó yẹ kẹ́ ẹ fi tún ṣe ó ní ṣùgbọ́n gbogbo àwọn ìdáhùn àti àwọn bíi àásán eléyìí tẹ́ ẹ máa ń lẹ̀ sí mi ẹ ṣe máa lẹ̀ sí sáìdì ọ̀dọ̀ àwọn ìjọba àbílẹ̀ tó súnmọ́ yín nítorí pé wọ́n ń gba owó o lẹ́yìn èyí òun náà ni ààrẹ kí àwọn oníwèé ìròyìn wípé ẹ ṣeun gan jàre ẹ wò ṣe é rí bẹ́ẹ̀ ṣe máa ń bu ẹnu àtẹ́lù wáhùn òun gan ló máa ń jẹ́ àmọ̀ wípé ó yẹ ká ṣiṣẹ́ ó ní tẹ́ ẹ bá yìn wá ń gbogbo ìgbà àwa gan á sùn á jókòó tẹ̀tẹ̀lẹ̀ ni ó ní ṣùgbọ́n lásìkò yìí àwa náà ti mọ̀ wípé iṣẹ́ pọ̀ tá a fẹ́ ṣe ó ní mo dúpẹ́ lọ́wọ́ yín bó ṣe jẹ́ pé gbogbo ìgbà òun náà ni lẹ́yìn oníròyìn lẹ́ máa ń sọ pé ààrẹ ò ṣe dáadáa ó ní tó bá jẹ́ pé ẹ̀yìn wá pé mo ṣe dáadáa ni èmi gò ti fẹ̀yìn tí ó ní ṣùgbọ́n torí gbogbo nǹkan ṣe yìí ó ran àwa náà lọ́wọ́ ó ní ṣùgbọ́n kì í wá sí pé mi nìkan òun náà lẹ́ẹ̀mọ́ lẹ́ǹkan mọ́ ṣe lẹ ògúlùtù sí àwọn ibi tó yẹ kẹ́ ẹ lẹ́mọ́ náà torí àwọn èèyàn yín wọ́n rí owó abẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n lẹ̀ ń rówó ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. àwọn alága ìjọba ìbílẹ̀ wọn ń rówó. bí ààrẹ sọ bẹ́ẹ̀ o. ààrẹ sọ bẹ́ẹ̀ o. èmi náà ríro òun yún. ààrẹ sọ bẹ́ẹ̀ o. ìwọ̀n kọ́ lọ́wọ́ wájú èmi náà yìí. ààrẹ sọ bẹ́ẹ̀ o. wọ́n lẹ̀ ń rówó ààrẹ sọ bẹ́ẹ̀ o. ààrẹ ní àwọn alága ìjọba ìbílẹ̀ wọn ń rówó. sísan lẹ̀ sí ní ilẹ̀ dànù. pé kì í sì ṣe wípé ẹ̀yin kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ gọ́fúnì àbí ọ̀dọ̀ stéètì direct làwọn ń san o. ìwọ tó bá rówó pariwo síta o. bẹ́ẹ̀ ni o. òun rówó kò sí ìjọba ìbílẹ̀ tí ó sọ pé òun ò rówó. ẹ da ọ̀nà ẹ̀wà yìí o. ẹ tó náà ṣe o. tẹ bá sọ pé kinní o ẹ lọ bá ààrẹ kẹ bá rẹ fà o. ààrẹ sọ pé ẹ ń rówó. ẹ ń rówó lọ́jọ́ ààrẹ sì ti lẹ́ ń rówó àwa náà gbà pé ẹ ń rówó. bẹ́ẹ̀ni. ẹ ń rówó ẹ ṣe bí ẹ kẹ́ ẹ ṣe o. ẹ ṣe ẹ sojúṣe yín faraàlú o. ẹ ń rówó. ààrẹ lẹ́ ń rówó. ẹ ń rówó. ẹ náwó sílùú o. ọ̀rọ̀ táwọn ààrẹ bá sì ti sọ lẹ́yìn Ọlọ́run nìkan ló tún lè padà. bẹ́ẹ̀ni. ààrẹ sì mọ tí ń kó jáde. bẹ́ẹ̀ni. kò sáré
ẹ tiẹ̀ káńtà rẹ̀ ẹ̀yin náà lọ ní ìwé ìròyìn kẹ́ ẹ sọ pé àròwó káwọn náà lọ ní ìwé ìròyìn. wọn tó bẹ́ẹ̀. àwọn tí wọ́n sá láwọn òrówó làwọn fi ṣe nǹkan kan. wọn ò tó bẹ́ẹ̀ o ṣùgbọ́n ní àwọn apá agbègbè kan lókè ògùn wa yìí tójú mi dá sí tó bá kọjá ní àwọn ìjọba ìbílẹ̀ míì ọlọ́run gbọ́ wọ́n ń gbìyànjú o. bẹ́ẹ̀ dáadáa. wọ́n ń gbìyànjú o torí pé wọ́n ń fa ọ̀nà wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n tó bá dé àwọn ìjọba ìbílẹ̀ míì kí ló dé. sẹ́yìn ọ̀làlága ni. kò yé wa o. ó wà nìbàdàn náà. ká mọ̀ dárúkọ. tiẹ̀ dákọ̀ ó dà mo fún ọ láàyè dákọ̀. mo tẹ̀ ti gbàgbé orúkọ gan. kò sí tí ó sì ọ́ dákọ̀. àní mo ti gbàgbé orúkọ. tó nínú ìwé ìròyìn punch ní ìròyìn eléyìí ló ti jáde wá lẹ́yìn ìgbà tí káyọ̀dé ẹgbẹ́tókun tó yẹ̀bá gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà tí túnjí dùúsù tó sì gba ipò ọ̀hún mọ́ ọ lọ́wọ́. túnjí dùúsù ó sọ̀rọ̀ ní pẹ̀lẹ́kùtù ó sì sọ wípé òun ò rórí pé òun lè di ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ṣe bí aṣòro ṣe bí ohun tọ́lọ́run ò fọwọ́ sí adùn ṣe bí ohun tẹ́lẹ̀dùmarè tó fọwọ́ sí ni ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ tó mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà lónìí yìí ìyẹn ọlátúnjí dùúsù ó ti ṣàlàyé o nígbà tó ṣe àbẹ̀wò sí ẹni tó gba ipò fún ìyẹn káyọ̀dé ẹgbẹ́tókun wọ́n jọ ń fọ̀rọ̀ jọ̀rọ̀ ó sì ṣàpèjúwe káyọ̀dé ẹgbẹ́tókun gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tó ní ìfarajìn fún ìtẹ̀síwájú ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ó ní ó ti ṣiṣẹ́ sílùú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ nígbà tí ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ èkó ó ní káyọ̀dé ẹgbẹ́tókun ó ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó túnjí dìísù ó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ṣe ìsìn ìdágbére ìkẹyìn fún káyọ̀dé ẹgbẹ́tókun nígbà tí ó ṣe ìfẹ̀yìntì ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú àbújá ó ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù síwájú sí wípé káyọ̀dé ẹgbẹ́tókun ó ṣiṣẹ́ ṣèlú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ ni ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kò fi igbá kan bọ̀kan nínú bí igbá oko bẹ́ẹ̀ ni kò fi ẹjọ́ kan ṣègbè bẹ́ẹ̀ ó ń ṣiṣẹ́ tọ̀sán tòru ní wayawaya láti jẹ́ kí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà kó tẹ̀síwájú ó ní ṣùgbọ́n ṣe ń wo èmi yìí ó ní mi ò ronú rí wípé mo lè di ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ó ní ṣùgbọ́n ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ ó ní nígbà tí káyọ̀dé ẹgbẹ́tókun tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó nígbà tí ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ èkó ó ní òun náà jẹ́ ẹnìkan tó jẹ́ abẹ́nú ìmọ̀ nípa iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ó ní èmi náà ń ṣiṣẹ́ ṣùgbọ́n èmi ò tiẹ̀ rò ó wípé mo lè di ẹni tí yóò di ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀rọ̀ àmọ̀ràn wa ti jáde o sí gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n máa ṣiṣẹ́ wọn tọkàn tara bẹ́ẹ̀ kí wọ́n fi gbogbo ara wọn ṣiṣẹ́ sin ìlú nítorí wípé ohun tí ọlọ́run ti pèsè fún wọn pẹ̀lú iṣẹ́ tí wọ́n bá ṣe tọkàn tara yóò jẹ́ kí kinní náà kó lè tètè kẹ́sẹ̀ járe àti kí àwọn ènìyàn kí wọ́n lè sọ rere nípa wọn ìwé ìròyìn punch ló punch ẹ̀ ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Òbí ti jó di mímọ̀ fún Bùwálà wípé kò sí nǹkan tọ́jọ́ o òun ò fìgbà kan béèrè wípé kí Bùwálà kó wá bóun ṣiṣẹ́ pẹ̀lú òun nínú ẹgbẹ́ òṣèlú nígbà tóun jáde dupò lọ́dún 2023 ẹni tó ti jáde dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Peter Obi òun náà ló ti sọ̀rọ̀ tó sì ń jó di mímọ̀ wípé ẹni tí ó jẹ́ aṣojú ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tagbẹnusọ fún ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Daniel Bùwálà lórí ọ̀rọ̀ tó sọ tó ń jó di mímọ̀ wípé ó náà gbìyànjú òun gbìyànjú lọ́dún 2023 kó fi kóhun ó pé wá bóun ṣiṣẹ́ lọ́dún 2023 Peter Obi ni kò sí nǹkan kan tọ́jọ́ o irọ́ burúkú gbà tó jìnnà sóòótọ́ òun náà ni Bùwálà òun náà lọ pa o Òbí ló sọ̀rọ̀ yìí nílùú Àbújá ní ọjọ́ Ẹtì àná òde yìí níbi tó ti ń jó di mímọ̀ látẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí i ó ń jó di mímọ̀ wípé òun ò fìgbà kan bá Bùwálà sọ̀rọ̀ látàrí pé kí àwọn ó jọ ṣiṣẹ́ papọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nítorí pé òun ò sí fún òṣèlú onídùnàdúrà transactional policy
politics ó ní òun ò sí fún yín o nínú ọ̀rọ̀ tó sọ oúnjẹ ó di mímọ̀ wípé gbogbo ohun tí òun ń dáhùn yìí kò yẹ kóun ó dáhùn o ṣùgbọ́n láti má jẹ́ kí wàhálà tẹ́ ẹ rí òun kó sí àwọn èèyàn lọ́nà pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú eléyìí tí ń sọ sí ìgboro ayé wípé òun ti fìgbà kan rawọ́ ẹ̀bẹ̀ sóhun pé kóun wá ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú òun o láti jẹ́ kóun ó jáwé olúborí ó ní rárá o kò sí nǹkan kan tó jọ bí ìgbà tí èèyàn fẹ́ mọ̀ sí àwọn èèyàn lọ́nà òun náà ni o wọn ni tí èèyàn bá tiẹ̀ wá fẹ́ kó èèyàn mọ́ra bùwálà àbí kí ńlá ńlẹ̀ pé ó ní à bùwálà wo ó ní òun ò fìgbà kan péré o nítorí pé lásìkò tí ń sọ yìí ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Àtíkù Abubakar dákun ń gbọ́ wá lòun ó ti á wá pé wípé dákun máa bọ̀ wá bá mi ṣiṣẹ́ ó ní gbogbo ohun tí ń sọ yìí irọ́ gbùgbà tó jìnnà sóòótọ́ ni Obi òun ló sọ ìwé ìròyìn Vanguard òun náà ló sì ti sọ ò ẹ̀já dókè lọ́nkadé ojú ọjà tá a bá padà dé ìròyìn àjímúná ó sì ń tẹ̀sí ọwọ́ iwájú ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ jalè èèrà ṣe gìrìgìrì wọlẹ̀ ó pé ọdún méjì ṣáńkìlẹ́tì lónìí tí màmá wa olóògbé Charlotte Adéwùmí Àgbékẹ́ Ọlárẹ̀wájú ìyá títà ẹni tí gbogbo èèyàn mọ̀ sí màmá alára nígbà ayé wọn ẹni tó fayé ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ ní ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024 lẹ́ni ọdún méjìdínláàdọ́rin 68 years ọmọ bíbí inú bàbá wa olóyè Samuel Adéṣọlá Òjó ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ilé alájà lókè o èyí tá a mọ̀ sí pẹ̀tẹ́sì òjòdò ní mọ̀bà Àgbékẹ́ ọmọ Òjó ẹlẹ́bà mọ̀bà ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló ń ṣe lébi lẹ́yìn ẹ̀ àfi ọ̀dẹ́nu ṣùgbọ́n Jésù fẹ́ ojú wa lọ. àwọn ọmọ rẹ kò ṣàì máa rántí rẹ lọ́jọ́ gbogbo àwọn bíi Adédoyin Adégbènró Dr. Sunday Adégbènró Adétayọ̀ Adégbènró Joshua Yọ̀wé Agbógbọ́ pẹ̀lú Mrs. Ọmọlára Àlàó Ayabọ́lálé Àlàó Ládùúgbò tó dúró tẹ̀bílẹ̀ yẹsẹ̀ gbogbo ẹbí mọ rírì pátákùntakùn tẹ̀ kọ́ pẹ̀lú àbúrò màmá Ọ̀gbẹ́ni Olúwọlé Òjó ẹ ṣeun ẹ kú àròtì gbogbo wa lápẹ̀yìn arúgbó wa. ìyá wa Adéwùmí Àgbékẹ́ ayọ̀nàrọ̀bù jẹ́ kó Ọlárẹ̀wájú Adéyọmọ ìmọ̀ba òkèlè ni ọmọ arájẹ́ ti yan ọmọ arójó jàgà ọmọ adélé tẹ́jítẹ́jí o. súnrẹ́ o ìpàdé tún dọjọ́ mi ọjọ́ rẹ o. olùkéde Dr. Sunday Adégbènró ló ń kí gbogbo mọ̀lẹ́bí kú ìrántí o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìdílé Bóríkan Sunwọ̀n ní ìlú Òkè-ò ni wọ́n ń lo àsìkò yìí láti rántí ẹni wọn pàtàkì ọdún mẹ́rìndínlógójì rèé 36 years remembrance láti ọdún 1990 sí ọdún 2026 tí a wà yìí ó pé ọdún mẹ́rìndínlógójì báyìí tí bàbá wa late Alhaj Alimi Ìṣọ̀lá Bóríkan Sunwọ̀n àgbà ọmọ irin jogún ọlá ọmọ irin káwọn ó fàwọn ya ọmọ irin káwọn ó fàwọn jẹ́ ọmọ ìjàdùọlá ọmọ Tìjání Afọlábí tí bàbá náà tó ti tẹ́rí gbaṣọ ní agboolé Alfa Òkè Àgò Olèlè ní ìlú Òkè-ò gbogbo ẹbí gbogbo ará àti ìyíkan àti ojúlùmọ̀ wọ́n ń ṣe lédè lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìrántí rẹ̀ bàbá wa ìkéde yìí ló wá láti ọ̀dọ̀ olórí ẹbí Bóríkan Sunwọ̀n ní ìlú Òkè-ò ìyẹn Alhaj Salimon Adébáyọ̀ Afọlábí Bóríkan Sunwọ̀n former executive chairman Kájọlà local government àti gbogbo ẹbí lápapọ̀ sùnúnrè o bàbá wa mọ́gàjí bàbá àgbà erin jọba ní igbó bẹ́ẹ̀ ni Álímì jọba lókè àgò sùnúnrè o ìpàdé tún dojú àlá ó di bí ẹni ń jọni ó di bí ènìyàn ń jọnìyàn sùnúnrè o bàbá wa. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí kékulé kó gbọ́ kó sọ fún tòkò kí àdángbò kúrò fún òbẹ̀ ìní láti kìlọ̀ fún gbogbo ènìyàn léyìí tí ń ṣe ọ̀kadà nílùú Òkè-ò àti agbègbè rẹ̀ tí wọn kò wọ aṣọ tàbí tí wọn kò ní aṣọ láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ èyíkéyìí tó bá wù wọ́n nínú ẹgbẹ́ ọlọ́kadà tó wà nílùú Òkè-ò nítorí àwọn ìwà ìbanilórúkọjẹ́ tí àwọn kan ń wò nípa gbígbé owó gegele lé owó ọ̀kadà látàrí ìwọlé sílé ẹ̀kọ́ àwọn fònátò ẹnikẹ́ni tí kò bá tẹ̀lé òfin yìí tí ọwọ́ bá tẹ̀ ẹ́ tó kọ̀ láti darapọ̀ mọ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ ọlọ́kadà tó wà nílùú Òkè-ò àti agbègbè rẹ̀ yóò fi mú kàtà òfin olùkéde ní àwọn ẹgbẹ́ Akómọran branch 1 and 2 ẹgbẹ́ NURTW/PMS Natomoran Ìfẹ́sowọ́pọ̀ Autobase Amoran Ìràwọ̀ Làgbà
àti akọ̀wé ẹgbẹ́ Adékúnlé Abdulganiyu Kẹ́hìndé alága ọlọ́kadà ìlú Ìṣẹ́yìn sílùú Òkè-Ò. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09032697083 tàbí 09165393995. Ẹgbẹ́ ọlọ́kadà ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀ kò ní bàjẹ́. Ẹgbẹ́ ìkéde pàtàkì yìí ní láti kéde fún gbogbo àgbẹ̀ níjọba ìbílẹ̀ Ìwájọwà, ìlú Ìgànná àti agbègbè rẹ̀ láti péjúpésẹ̀ sí ibi ìpàdé pàtàkì tí yóò wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́ Monday 16 March 2026 ní gbàngàn ti ìlú Ìgànná. Ní ìpàdé yóò ti wáyé ní déédéé agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. Àwa àgbẹ̀ yóò jíròrò pẹ̀lú àwọn aṣojú ilé-iṣẹ́ kan tó láàmìlaka tí yóò máa gba ẹ̀gẹ́ lọ́pọ̀ yanturu lọ́wọ́ àwa àgbẹ̀ èyí tí wọ́n ṣetán láti gbé iléeṣẹ́ wọn sí ìlú Ìgànná níjọba ìbílẹ̀ Ìwájọwà. Ìforúkọsílẹ̀ ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ fún àwọn ọ̀dọ́ àgbẹ̀ tí wọ́n máa ró lágbára láti máa dá oko ẹ̀gẹ́. Bákan náà, ìpè ti lọ sọ́dọ̀ àwọn àgbẹ̀ tó ń gbin ẹ̀gẹ́ tààrà láti túbọ̀ fi kún oko wọn. Ẹ̀yin àgbẹ̀, àròkọ bọ́dúndé, a ó máa retí yín o. Olùkéde ìgbìmọ̀ baálé àgbẹ̀ ti Ìwájọwà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ kábíyèsí Ṣàbìgànná ti ìlú Ìgànná. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n lo àsìkò yìí láti fi tó gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ létí wípé àwọn ti wà ní ìlú Ìṣẹ́yìn báyìí nìyí ní òní yìí ọjọ́ àbámẹ́ta àti ọ̀la ní ọjọ́ ìsinmi tó bá di ọjọ́ Monday ọjọ́ ajé ni àwọn yóò padà wá sí ìlú Òkè-Ò. Gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ tẹ́ fẹ́ ṣe àmúlò máṣíìnì tuntun ìgbàlódé èyí tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n gbé wọlé láti ìlú òyìnbó. Máṣíìnì náà ló ń bá nínú kaṣẹ́ apá, ó ń bá nínú kaṣẹ́ ẹsẹ̀, gbogbo kí oríkèéríkèé ara kó máa fani so tàbí kí ọlọ́mọkùnrin kó má lè dúró bó ṣe tó àti bó ṣe yẹ, kí àǹgóró ẹ̀yìn kó máa fani so tàbí àyè kan kó máa báni fínra nínú àgọ́ ara ẹni. Wọ́n ní ẹ má ṣe méní ẹ má ṣe méjì, ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ àwọn. Gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀, Alhaji Àbọ̀lọ́rẹ wọ́n wà ní ìlú Ìṣẹ́yìn báyìí lónìí yìí ọjọ́ àbámẹ́ta àti ní ọ̀la ọjọ́ àìkú ọjọ́ Sunday ọjọ́ ìsinmi. Wọ́n ní ẹ wá lo máṣíìnì yìí lówó tí kò gún pa. Òògùn sì wà fún títà o fún gbogbo ẹ̀yin alára túntà tẹ́ fẹ́ kó lọ́pọ̀ kó ọ̀yọ̀kú. Ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá kó oògùn náà lọ́pọ̀ yanturu. Gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Òkè-Ò tẹ́ fẹ́ ra oògùn, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní iléeṣẹ́ Ralac Ventures wọ́n sì wà ní ìlú Òkè-Ò ní iléeṣẹ́ wọn tó wà ní ilé bàbá Akíntọ́lá ọlọ́pàá. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 09027249106 09027249106 tàbí 09063822370. Olúléeṣẹ́ Ralac Ventures ó wà ní ìlú Ìṣẹ́yìn ní ìyànà ojú bàbá lókè ayọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkè-Ò nílé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn yìí tó wà ní àdúgbò Òlèlè ní ìlú Òkè-Ò. Ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ. Ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún. ADC Arise and Shine. Èyí ni láti pe gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú síbi ìpàdé gbogbogbò eléyìí tí wọ́n ti pe àmọ́ fún ọjọ́ 14 oṣù kẹta ọdún 2026 ní dédé agogo 10 òwúrọ̀ ní ADC ìtẹ̀síwájú secretariat Òtù beside Ajala filling station along New Police Station Òtù níjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú. Bákan náà ojú òpó ṣíṣílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC láti forúkọ sílẹ̀. Ẹ kàn sójú òpó ayélujára pẹ̀lú adcregistration.ng tàbí kí ẹ kàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún àlàyé kíkún 08129760520. Olùkéde Ṣẹ́gun Jayéadé tí í ṣe akọ̀wé fún ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú àti lórúkọ Ayọ̀ Akinyemi Chairman Contact and Mobilization ADC Oyo State Chapter. ADC Arise and Shine.
ẹ̀yin èèyàn rere ìpínlẹ̀ Ọ̀yọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ètò ṣíṣe ìwádìí gbogbogbò ìdílé agbègbè tí àìní pọ̀ jùlọ sí tó ti ìgbé ayé nínú àìní fún ìgbà àkọ́kọ́ irú rẹ̀ láàrin ọdún mọ́kàndínlọ́gbọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe ìwádìí gbogbogbò àwọn ìdílé wa agbègbè tí àìní pọ̀ jù sí àti àwọn tó ń gbé nínú àìní lójú náà ti ṣe ìrànwọ́ fún ààtò tó mọyan lórí ètò ìṣúná fún ìdàgbàsókè gbogbo wa ni o ètò ọ̀hún tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2026 16 February 2026 ẹ má wàá gbàgbé o oṣù kan gbáko ni ètò yìí yóò fi wáyé ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàdínlọ́gbọ̀n tí ó wà ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀síwájú pẹ̀lú àkọsílẹ̀ tó dúró re fún àkọsílẹ̀ ìgbé ayé tó dára ẹ jẹ́ kí a ṣí àwọn ilẹ̀kùn wa láti fún wọn ní àwọn ẹ̀rí tó dájú nípa wa ẹ jẹ́ kí a túbọ̀ ró ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbára sí i pẹ̀lú àwọn àkọsílẹ̀ àti ẹ̀rí pọ́nbélé nítorí lápapọ̀ gbogbo wa lájọ dìde lápapọ̀ àjùmọ̀ gòkè àgbà fún ọjọ́ ìlà tó dára àwọn agbátẹrù ètò yìí ni Ọ̀yọ́ State Bureau of Statistics Ministry of Budget and Economic Planning pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ UNICEF fún àlàyé kí 08067215162 tàbí 08052255622. ẹ káàbọ̀ padà látọjú ọjà ìròyìn àjímúná ó sì ń tẹ̀sọ́wọ́ wájú o gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀. bẹ́ẹ̀ni tó ká tún sún sápá iwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn ọ̀hún tí à ń sín ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ àwọn adìhámọ́ra àwọn afurasí báńdíìtì ni wọ́n ṣe ìkọlù sí bàbá oníṣòwò kan ní ìpínlẹ̀ Kebbi tí wọ́n sì jí ìyàwó rẹ̀ aláboyún wọ́n jí gbé sálọ ìwé ìròyìn Punch ni ó Punch ẹ̀ jáde àwọn adìhámọ́ra tí wọ́n jẹ́ afurasí báńdíìtì ni wọ́n ti ṣe ikú pa bàbá oníṣòwò kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sufianu Gamba tí wọ́n sì tún yìnbọn sókè kùkùkùkùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí wọ́n fi jí ìyàwó tó jẹ́ aláboyún wọ́n jí ìyàwó ọ̀hún wọ́n jí gbé sálọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ wọ́n sọ wípé àwọn adìhámọ́ra yìí ni wọ́n yabo ilé wọn kan tó wà ní Badaria ní ìlú Benin Kebbi ní ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n sọ wípé ní òwúrọ̀ ọjọ́ ẹtì ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o nígbàtí àwọn adìhámọ́ra yìí tí wọn ò bẹ̀sùbẹ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè débi wípé wọ́n kọjú ìbọn da bàbá oníṣòwò yìí nígbàtí ìbọn mú onítọ̀hún tán ni wọ́n sì tún kọjú sí ìyàwó rẹ̀ tó jẹ́ aláboyún wọ́n sì jí ìyàwó ọ̀hún gbé sá lọ arákùnrin kan tó jẹ́ ẹ̀gbọ́n aláboyún tí wọ́n jí gbé ó bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà tó sì sọ wípé ìlú tó lọ́ba tó níjòyè irú ìṣẹ̀lẹ̀ báyìí kò yẹ kó máa ṣẹlẹ̀ ní àárín ọmọnìyàn ẹni náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Suhaib Mohammed Yari nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé àwọn adìhámọ́ra tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó sú wọn ni wọ́n dán sọ̀rọ̀ ẹ̀ ṣòro nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tí yóò máa sọ̀rọ̀ láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kebbi Bashir Usman òun náà bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà tó sì ṣàlàyé wípé iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti fi páńpẹ́ ọba mú gbogbo àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n dán sọ̀rọ̀ ẹ̀ ṣòro lẹ́yìn ọ̀rẹ́yìn tí ọwọ́ bá tẹ̀ wọ́n àwọn yóò fi ojú wọn balẹ̀ ẹjọ́ tí wọ́n ṣèjọ́ làǹbà pa ní iwájú òfin ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ sí ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà ó níbi tí fọ́nrán kan tó ti takọ́sọ́ sí orí ojú òpó ayélujára níbi tí àwọn akẹ́kọ̀ọ́ méjì kan tí wọ́n ti ń lu ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ wọn nílùú bàrà eléyìí tí ó ti dé etí gbọ́ àwọn ẹni tó ń jẹ́ alámòjútó ilé ẹ̀kọ́ náà Ìgbìnì Education Center tó wà tí ó wà ní ìpínlẹ̀ Ẹdó òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ìgbésẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n gbé ìgbésẹ̀ tí ò bójúmu gbáà ni o àwọn tí wọ́n jẹ́ alákòóso àti olùdarí ilé ẹ̀kọ́ ọ̀hún òun náà ni wọ́n ti ajó di mímọ̀ wípé àwọn ti lé àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì ọ̀hún àwọn ti lé wọn kúrò ní ilé ẹ̀kọ́ náà ṣùgbọ́n àmọ́ ṣá o ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ẹdó ẹ̀nà ikú ẹ̀dẹ̀m òun náà ló ti sọ̀rọ̀ o tó sì ń rọ àwọn òbí àti ọmọ eléyìí tí wọ́n lù ọ̀hún wípé kí wọ́n wá sí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n sì wá fi ọ̀rọ̀ ọ̀hún lélẹ̀ káwọn lè bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀ lójú ọjọ́ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún òun náà ló ń jẹ́ di mímọ̀ wípé òun rí fọ́nrán ọ̀hún ó sì jẹ́ fọ́nrán eléyìí tó bani lọ́kàn jẹ́ wípé ẹ ṣe máa lu ẹni tí ó jẹ́ akẹgbẹ́ yín nílùú bàràbàhùn eléyìí tí ó sì bomi tútù sí òun lọ́kàn o ó ní tóun ó kàn sọ fún àwọn òbí náà ni pé ẹ mú ọmọ yín ọ̀hún ẹ mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá kẹ́sì lọ fi ọ̀rọ̀ ọ̀hún lélẹ̀ níbẹ̀
kí àwọn ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní pẹrẹwu. Nínú ọ̀rọ̀ tó wá jáde látẹnu àwọn alákòóso ilé ẹ̀kọ́ náà òun náà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé ní kété tí àwọn rí fọ́nrán ọ̀hún náà ni àwọn ti pe àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì ọ̀hún táwọn sì ti lé wọn kúrò ní ilé ẹ̀kọ́ náà nítorí pé ilé ẹ̀kọ́ ọ̀hún kìí ṣe ilé ẹ̀kọ́ tó ṣe àtìlẹ́yìn fún jàgídíjàgan àti mímọ́ fi ọwọ́ lágbani lójú. Ó lélẹ́yìí ó jẹ́ nǹkan tí ó bani lọ́kàn jẹ́ gbà tí àwọn ò sì fẹ́ jẹ́ kí irú rẹ̀ kó wáyé rí ní ilé ẹ̀kọ́ àwọn ò. Iléeṣẹ́ ọlọ́pàá yẹn ti wájú ó di mímọ̀ wípé tí ọ̀rọ̀ ọ̀hún bá ti dé àkàtà wọn ìwádìí yóò lọ lórí rẹ̀ tí àwọn méjèèjì ọ̀hún tí wọ́n sì fi mú kàtà òfin. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá tí ìròyìn ọ̀hún ó sì gbẹnu tán o àmọ́ bíi tí àwọn obìnrin tí wọ́n fẹ́ bá ayé já mọ́ báyìí o obìnrin kan rèé tó jẹ́ gbajúgbajà lójú òpó ayélujára ó lọ fọn ìdí kí ìdí rẹ̀ kó lè máa yí bíríbírí ní ọ̀rọ̀ ọ̀hún ó bá bẹ́yìn yọmọ́ ọ lọ́wọ́ ó sì padà yọrí sí ikú rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe ní àlàyé báyìí wípé iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti mọ nǹkan pàtó tó ṣe okùnfà ikú arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Elina Jezin. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n sọ wípé ẹni náà ló jẹ́ gbajúgbajà lórí ayélujára àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ní ìdí tí Elédùmarè tó jogún fún òun kò tó àfi kí òun ó fi ìdí kó òun ó fi kún ìdí kí ìdí ọ̀hún kó lè yọ bọ̀m̀bọ̀ kó sì lè máa yí bíríbírí ìgò tó dé yìí tó àjọ tó ń rí sí ọwọ́ ẹni ìròyìn wà kí n tèmi pẹ̀lú kí ló ń dá sí kí ló ń dá sí ìròyìn mi sí. máa nìṣó ìròyìn rẹ ẹni bó ti kílèmù ìròyìn yẹn ó láyé gbogbo àwọn nǹkan máa nìṣó ìròyìn rẹ. àwọn àjọ tó ń rí sí àmójútó àwọn ilé ìwòsàn ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe ní àlàyé pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nínú àtẹ̀jáde tí wọ́n fi síta. Ọ̀gá àgbà àwọn àjọ náà Abíọ́lá Ìdòwú nínú àtẹ̀jáde ọ̀hún ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o àti wípé ilé ìwòsàn tí Elina tó ti lọ ṣe iṣẹ́ abẹ láti jẹ́ kí ìdí rẹ̀ kó yọ bọ́ńbọ́ sí i wọ́n fi orúkọ kalẹ̀ lọ́dọ̀ àwọn ṣùgbọ́n àwọn fẹ́ mọ ibi tí kùdìẹ̀kudiẹ tó ti wáyé. Arábìnrin náà ni wọ́n sọ wípé ó jẹ́ gbajúgbajà lójú òpó ayélujára àṣùgbọ́n ìkébè tí Elédùmarè tó jogún fún ó ní kò tó ó sì lọ́ọ́ fi ìkébè kún ìkébè sí kí ìkébè rẹ̀ kó lè máa yí pèkí ọ̀rọ̀ ọ̀hún ló bá bẹ́yìn yọ èwo ní ọ̀dà nkàmọ́ ìwé ìròyìn Punch lọ́kọ́ ẹ lọ yẹ̀ wò ń bẹ nkàmọ́. ìwé ìwé ṣe ń karamọ́ rẹ̀ náà ni. karamọ́ bó o kí ni ìkébè. yí pìkìpìkì àti ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀ lásán yí pìkìpìkì àfi pìkìpìkì. ìmú tọkẹrẹ rọ mọ ni múra òkú gbàgbé tẹ́lẹ̀. ó ní yí pìkìpìkì. ó wá di mélòó èmi sọ pìkìpìkì kẹyìn wọ́n sọ pìkìpìkì igba. ẹ̀yin òbí ẹ jẹ́ kí tọ́lọ̀ òfin yóò tẹ́ yín lọ́rùn ẹ jẹ́ kí tọ́lọ̀ òfin yóò tẹ́ yín lọ́rùn. jẹ́ sáré mú eléyìí pápápá wọ́n ní àwọn ẹgbẹ́ kan tí ó jẹ́ ti ẹlẹ́sìn mùsùlùmí òun náà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ ìwọ́de tí wọ́n sì ti ń bu ẹnu àtẹ́lu ìkọlù tó ń wáyé ní orílẹ̀-èdè Iran. Ogunlọ́gọ̀ àwọn mùsùlùmí náà ní ẹ jáde ò ní ìpínlẹ̀ Kano lánàá òde yìí tí wọ́n sì wà lábẹ́ ẹgbẹ́ ilé tí wọ́n pè ní Islamic Movement in Nigeria IMN. Òun náà ni wọ́n mọ̀ bẹ̀rẹ̀ ìwọ́de ọlọ́wọ̀ọ̀wọ́ lánàá òde yìí tí wọ́n sì gbé kí ló kọ rẹ̀ bánà àbí fúláàgì orílẹ̀-èdè Iran àti orílẹ̀-èdè Palestine eléyìí tí wọ́n gbé dání o tí wọ́n sì ń pè pé ẹ wo àwo òfẹ́ ìpànìyàn eléyìí tí ó ń wáyé ìyẹn ní orílẹ̀-èdè Iran nínú àwọn ìwọ́de eléyìí tí wọ́n ṣe lánàá pẹ̀lú àsíá orílẹ̀-èdè tí wọ́n ń jà fún lọ́wọ́ wọn. Iná wọn ti ń jó di mímọ̀ wípé àwọn ò fẹ́ o eléyìí bí ìkọlù bó ṣe ń wáyé sí orílẹ̀-èdè Iran. Ìwọ́de yìí náà ló wáyé o lẹ́yìn ìgbà tí wọ́n kírun jímọ̀ tán lánàá òde yìí ní mọ́sálásí eléyìí tí ó wà ní Fagge Central Mosque eléyìí tó wà ní ìpínlẹ̀ Kano. Òun náà ni wọ́n ti kírun o lẹ́yìn èyí ni ẹ bá kóra wọn bọ́ sí ojú òpópónà tí wọ́n sì gbé àwọn fọ́nrán kọ̀ọ̀kan eléyìí tí wọ́n gbé dání tí wọ́n sì ń sọ pé àwọn ò fẹ́ o àwọn ò gbà ìkọlù eléyìí tó ń wáyé ní orílẹ̀-èdè Iran ẹ fi Palestine lẹ̀ ẹ fi Iran lẹ̀ wọ́n ní ikú fún orílẹ̀-èdè Israel ikú fún orílẹ̀-èdè Amẹ́ríkà nítorí pé àwa ń ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Iran nínú ìwọ́de eléyìí tí wọ́n ń ṣe ọ̀hún. Òun náà ni ẹ tún ti gbé pósí méjì ọ̀tọ̀ọ̀tọ̀
tí wọ́n gbé dání tí wọ́n fi àsíá orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n fi sí kan tí wọ́n sì fi àsíá orílẹ̀-èdè Israel tí wọ́n fi sí kejì pẹ̀lú àwòrán eléyìí tí ó jẹ́ ti ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti olóòtú àgbà fún orílẹ̀-èdè Israel Benjamin Netanyahu tí wọ́n gbé àwọn àwòrán wọn tí wọ́n gbé lé lórí tí wọ́n sì ń ṣe ìwọ́de wípé ẹ dákun o àwa ò fẹ́ o gbogbo ìkọlù eléyìí tí táyìn ṣe sí ọmọ ìyá wa ní orílẹ̀-èdè Iran àwa ò fẹ́ bẹ́ẹ̀ àwa ò gbà ìrántí ìgbà tí Iran di Táíwò orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn ọ̀hún. tó ṣe ìwọ́de tí wọ́n ṣe òun Nàìjíríà wọ́n ti ṣe. Kano so gbọ́n Kano ìṣe Nàìjíríà ní American Kano. n gbọ́ dáadáa náà mo béèrè. American Kano ni. ó ti da wọ́n ní kásùmọ̀ àwọn aráalé. Ibrahim Taiwo Street ó ní wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Kano so Ibrahim Taiwo sì ní ìrántí pé ó wà l'Amẹ́ríkà o. kọ́nsà ṣèwé àgbéjẹ́ mọ́wọ́. bàbá ń fún ilẹ̀ sọ̀rọ̀ kò sówó kò sówó. olówó ọ̀fẹ́ kú o tálíkà gan ọ̀fẹ́ rọ̀. tálíkà gan ọ̀fẹ́ lọ 070477064 07047 7064 07047 7064 07047 7064 náà lójú òpó ẹ má gbìyànjú ẹ ojú òpó yẹn ló ń ṣe bẹ́ẹ̀ o 07047 7064 07047 7064 070 ẹ má gbìyànjú ẹ 07047 7064 náà lójú òpó tí ẹ fi pè tẹ́yìn náà tẹ́ fi dá sí ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tí a ti mẹ́nubà láàárọ̀ yìí 07047 7064 tójú òpó ọ̀hún ọ̀bá tọ́ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ojú òpó Facebook á kà á níbẹ̀ ṣùgbọ́n ojú òpó ó yẹ kó lè tọ̀ 07047 7064 07047 7064. nígbà tí ojú òpó tó sì ń ṣe bó ṣe ń ṣe Mary Títíladé wọ́n ní good morning bẹ́ẹ̀ ni Janet Kọ́hìndé àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí Adétúnjí Samson àwọn náà wọ́n ti kí wa lójú òpó ayélujára Rasheedat Adérìntọ́ wọ́n ń kí wa láàárọ̀ yìí Amsat Quadri wọ́n ti kí wa o. ojú òpó ọ̀tọ̀ o. Biliaminu Rasheed wọ́n ní happy Saturday ẹ ṣé o. ẹ mà ṣe o. Ọlájídé Sọlá àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí lójú òpó ayélujára. 07047 7064 07047 7064. Amos Adébárè lójú òpó ayélujára Yusuf. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kọ́ yín o. orúkọ mi ni Muhammed lọ́wọ́ orí látòkè. Mr. Muhammed ẹ káàárọ̀. lórí ọ̀dọ̀ àwọn ará Kánò yìí nínú kẹtì wa pẹ̀lú àwọn tẹlifíṣàn àti àwọn àṣewọ́de ó jẹ́ fún ìwọ́de ní bẹ́ẹ̀ bí òun ṣe wọ́n dẹ̀ kọ́ máa kó ìjà wá o. àgbo ìjọba. wọ́n kọrùn ìjà wá. Mr. Muhammed àwọn bàbá wọn voice out wọn má jẹ́ àrí wàhálà 07047 ẹ jẹ́ ní ìṣòro jókòó 07047 7064 07047 7064 07047 7064 náà lójú òpó tí ẹ fi pè tẹ́yìn náà tẹ́ fi dá sí ọkọ̀ ọjọ́ kan àwọn ìròyìn tá a ti kà ojú òpó ọ̀hún lọ ń bọ̀ ní o kì í ṣe àwa o ojú òpó ọ̀hún ó ń lọ ń bọ̀ ní nẹ́tíwọ̀kì ló ń ṣe bẹ́ẹ̀ o 07047 7000 tá a bá sì rí ìpè ìgbà tá a bá ti wá rí gbà a ní iṣẹ́ pàtàkì tá a fẹ́ jẹ́ láìpẹ́ yìí 07047 7064 ojú òpó yìí ti lọ pátá ìwáǹgbọ́ àwòye. lójú òpó ayélujára Ọpẹ́yẹmí Felicia wọn kí wa láàárọ̀ yìí Moyes Ọlámilẹ́kan bẹ́ẹ̀ ni Àkànní Moruf àwọn náà wọ́n kí wa bẹ́ẹ̀ ni wọ́n wò wá wọ́n ní well done àdúpẹ́ ẹ ṣé o. àyà àbòmìládé àbíbò ni. bí ó sì jẹ́ náà nù kó mọ̀ di pé ẹ wo ẹja dókè lọ́hùn tá a bá padà dé àbọ̀ sí abala eléyìí tó kàn ẹ kú kalẹ̀. rédíò wo lèyí tó mi lẹ títí rédíò wo lèyí tó rìn rẹ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n ó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ̀ wọn
wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò Sip FM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò Sip FM ní Sip FM 89.1 ẹ máa gbọ́. Sip 89.1 FM ẹ̀sìn tó ṣíwájú ti gba ipò kíní náà tàbí ṣùgbọ́n kò sí lọ́rọ̀ wa ẹ máa gbọ́ wa. ẹ̀sìn tó ṣíwájú ló gbàfẹ́ ẹ̀sìn tó ṣíwájú ló gbàfẹ́ o ẹ̀yin tẹ́ ń ṣètò ẹgbẹ́ fẹ́ fún. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara Sip 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. Extra Bitters Marathon Extra Bitters iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àpáta para ẹ̀kọ́ ọkọ̀ àrùn kò síbi tá ìsọ̀lẹ̀ sásílágọ̀ ara Marathon Extra Bitters sí ni ẹgbẹ́lura kára ó padà bọ̀ sípò àtọ̀tún àtòsí Marathon Extra Bitters ni wọ́n ń béèrè fún oògùn bílẹ̀ ta fi wí àtẹ̀gbò pọ́nbélé gbé kalẹ̀ ọkùnrin lè lo obìnrin náà lè lo Marathon Extra Bitters onírúurú ohun tó bá ń ṣe ní lágọ̀ ara ọ̀nà táwọn gbà ló ní yàtọ̀ Marathon Extra Bitters iléeṣẹ́ Khalifa Herbal Therapy ló ń ṣe àwọn náà ni wọ́n ṣe Marathon Flusher Capsule egbògi ìbílẹ̀ Marathon ta ṣe lóní horo bẹ́ẹ̀ náà ni Superman kò síjà ṣe ń ta wìtìwìtì lọ́jà gbogbo ẹ̀ ló ti lè ṣe Khalifa Herbal Therapy jáde àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wá máa kó lọ́pọ̀ yanturu Marathon Extra Bitters Marathon Flusher Capsule àti Superman kò síjà ẹ máa bọ̀ tààràtà ní opposite Olúwatóbi food canteen odò ẹran owóde nílùú Ọ̀yọ́ 09068510777 09068510777 Marathon Extra Bitters àti Marathon Flusher Capsule oògùn ìbílẹ̀ tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà. iléeṣẹ́ Khalifa Herbal Therapy náà ni ó ṣe onígbọ̀wọ́ abala eléyìí tá a wà yìí nígbà tí à ń dúró láti retí aṣojú iléeṣẹ́ wọn láti darapọ̀ mọ́ wa fún ti tàárọ̀ yìí tẹ́ ẹ bá gbàgbé wọ́n jẹ́ di mímọ̀ wípé àsìkò yìí òun náà ni àwọn ń ṣe ọ̀sẹ̀ ìlera lọ́wọ́ ní àwọn agbègbè kan ní apá òkè ògùn pàápàá jùlọ ní ìlú Ọ̀kákà àti Ṣakí wọ́n ṣe ọ̀sẹ̀ ìlera lọ́wọ́ so lára àwọn iṣẹ́ eléyìí tí wọ́n á fẹ́ jẹ́ fún wa náà òun náà la fi ń retí wọn nígbà tá à ń retí wọn lọ́wọ́ ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kó kalẹ̀. Extra Bitters Marathon Extra Bitters iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àpáta para ẹ̀kọ́ ọkọ̀
oko àrùn. kò síbi tá ìsọ̀lẹ̀ sásí lágọ̀ọ́ ara. marathon extra bitters sì ni ẹgbẹ́lura kára ó padà bọ̀ sípò. àtọ̀tún àtòsí marathon extra bitters ni wọ́n ń béèrè fún. oògùn bílẹ̀ ta fi wí àti gbòpọ̀ ń bẹ́lẹ́ gbé kalẹ̀. ọkùnrin lè lo obìnrin náà lè lo marathon extra bitters. onírúurú ohun tó bá ń ṣe ní lágọ̀ọ́ ara. ọ̀nà táwọn gbà ló ní yàtọ̀. marathon extra bitters iléeṣẹ́ Khalifa herbal therapy ló ń ṣe. àwọn náà ni wọ́n ṣe marathon flusher capsule. egbògi ìbílẹ̀ marathon ta ṣe lóní hóró. bẹ́ẹ̀ náà ni superman kò sí dàṣe ń ta wìtìwìtì lọ́jà. gbogbo ẹ̀ ló ti lè ṣe Khalifa herbal therapy jáde. àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wá máa kó lọ́pọ̀ yanturu marathon extra bitters marathon flusher capsule àti superman kò síjà ẹ máa bọ̀ tààràtà. ní opposite olúwatóbi fúkàtì odò ẹ̀rọ owóde nílùú Ọ̀yọ́ 09068510777 09068510777 marathon extra bitters àti marathon flusher capsule. oògùn ìbílẹ̀ tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà. extra bitters marathon. marathon extra bitters. iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àpáta para ẹ̀kọ́ ọkọ̀ àrùn. kò síbi tá ìsọ̀lẹ̀ sásí lágọ̀ọ́ ara. marathon extra bitters. sí ni ẹgbẹ́lura kára ó padà bọ̀ sípò. àtọ̀tún àtòsí. marathon extra bitters ni wọ́n ń béèrè fún. oògùn bílẹ̀ ta fi wí àti gbòpọ̀ ń bẹ́lẹ́ gbé kalẹ̀. ọkùnrin lè lo obìnrin náà lè lo marathon extra bitters. onírúurú ohun tó bá ń ṣe ní lágọ̀ọ́ ara. ọ̀nà táwọn gbà ló ní yàtọ̀. marathon extra bitters. iléeṣẹ́ Khalifa herbal therapy ló ń ṣe. àwọn náà ni wọ́n ṣe marathon flusher capsule. egbògi ìbílẹ̀ marathon ta ṣe lóní hóró. bẹ́ẹ̀ náà ni superman kò síjà ṣe ń ta wìtìwìtì lọ́jà. gbogbo ẹ̀ ló ti lè ṣe Khalifa herbal therapy jáde. àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wá máa kó lọ́pọ̀ yanturu marathon extra bitters marathon flusher capsule àti superman kò síjà ẹ máa bọ̀ tààràtà. ní opposite olúwatóbi fúkàtì odò ẹ̀rọ owóde nílùú Ọ̀yọ́ 09068510777 09068510777 marathon extra bitters àti marathon flusher capsule. oògùn ìbílẹ̀ tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà.
jẹ́ bí ó ṣe jẹ́ ní àárọ̀ yìí a máa dágbére fún tàárọ̀ yìí nítorí pé àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ abala yìí àti bóyá wọ́n rìnrìn àjò kan àbí kó pẹ́ wọn díẹ̀ kí wọ́n tó dé so àwọn máa dágbére fún títí àárọ̀ yìí èmi àti yín á máa pàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò ẹ̀mí ìdílé aago 2 sí aago 3 náà ní lásìkò àwẹ̀ báyìí títí ìgbà náà Ọlánrewájú Álímì ló kọ mi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ mọ́ fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́n ẹ̀yìn alára wa àmọ́ rírì yín bẹ́ẹ̀ ni àmọ́ pàtàkì yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá káàkiri ibi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí iná ò ní tọ́wọ́ yín o a ó tún jọ pàdé lórí àwọn ètò míì ní ìkànnì yìí abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmídé bẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ọ̀la o ó dìgbà.